alóògùn tí mo ṣe fún ẹ ò ṣiṣẹ́ bó o lọ sí àṣẹ fọlùgbọ́n ọ̀jẹ́ àṣẹ fàrẹ́sà ọ̀yẹ́ àwáràgùn lẹ́la àṣẹ fún ọ̀jẹ́ bó o lọ sí àṣẹ. What are you saying? My name is not Olugbon. My name is Professor Jaja. Àwùgbẹ́nu rẹ sáhùn. You are talking about Olugbon. The other time you did it for Olugbon. Èló ni dọ́là rẹ̀ tí ń gbà yẹn. Níjó ní ìtọ́ wa. Mo sọ fún ọ pé 20,000 ní ṣògùn owó fún ọ. Ọ fún mi 1,000. Nígbà tó o délé, ọ sẹ́ndì 200 naira sí mi pé kí n lò bẹ́ẹ̀. Àǹsó. Ṣé Bólúgbọ́n ṣe sẹ́nu? Come off it, Joe. What are you telling me? You are talking in a jagbajantis. Excuse me, Mr. Babalawo. It's either you give me my money back or I became billionaire today. Awu, gbẹ́nu rẹ̀ táwọn. Come on, what are you telling me? Ọ̀dà mi ló ń jẹnu. Gàrí kan ṣoṣo tó kù lé. Ọ̀tọ̀ rorò. Bóògùn owó bá ṣiṣẹ́ ìjọ ọmọ ogún ká ṣiṣẹ́. Ìgúnnugún tó dọ́rùn rẹ̀ wò ń jẹ́ sí ọ̀pá lórí. Àkàlàmàgbò tó dọ́rùn rẹ̀ wò ń jẹ́ sí ọyọ gẹ̀gẹ̀ lọ́rùn. Ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ mọ̀ǹgà. Ẹ bá a sọ́dà díẹ̀. Ọdún síkìn. Ẹ̀yin ọmọ dádì mi ẹ wá má díẹ̀ kẹ́ ẹ lọ bá ń pa díẹ̀ mo fẹ́ jẹ síkìn kí n fata sára